ààrẹ Tinubu tún ti tẹkọ̀ létí ròkè òkun o. Ipò wo ni Tinubu wà láàrin àwọn ààrẹ tó rìnrìn àjò jùlọ? Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti bẹ̀rẹ̀ ìsinmi lẹ́nu iṣẹ́ ọlọ́dọọdún rẹ̀ fún ti ọdún 2025 yìí. Ó sì ti tẹkọ̀ létí ròkè òkun báyìí o. Nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn àgbà fún ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà buwọ́lù fún àwọn akọ̀ròyìn, ó ní ààrẹ yóò lo ọjọ́ 10 fún ìsinmi náà tí yóò sì lọ láti orílẹ̀-èdè France sí ilẹ̀ United Kingdom. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kúrò nílùú Àbújá ní ọjọ́bọ̀ ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2025 yìí fún ìsinmi ní Yúróòpù. Ọjọ́ 10 ni yóò fi ṣe ìsinmi yìí o. Ààrẹ yóò lo àsìkò yìí ní ilẹ̀ France àti UK kó tó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu máa ń rin ìrìn àjò dáadáa, tí èyí sì jẹ́ ọ̀kan nínú àwọn ìrìn àjò tó máa ń lọ láti ìgbà tó ti bọ́ sípò ní oṣù karùn-ún ọdún 2023. Ìsinmi ọlọ́jọ́ 10 yìí wáyé lẹ́yìn tí ààrẹ ti kọ́kọ́ lọ ọ̀kan nínú oṣù kẹwàá ọdún 2024. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé síta, láàrin oṣù 17 àkọ́kọ́ tí ààrẹ Tinubu lò lórí oyè, ìrìn àjò 41 lòun àti igbákejì rẹ̀ ti rìn káàkiri orílẹ̀-èdè 26 tí wọ́n sì lo 100 ọjọ́ lápapọ̀ lókè òkun. Èyí tí ó lọ gbẹ̀yìn ní orílẹ̀-èdè Brazil ní oṣù kẹjọ ọdún 2025 yìí, níbi tó ti lọ pàdé ààrẹ Luiz Inácio Lula da Silva. Ààrẹ Tinubu ti lọ àwọn orílẹ̀-èdè bíi United States, France, United Kingdom, China, South Africa, Germany, Tanzania àti United Arab Emirates. Ní oṣù kínní ọdún 2025, Tinubu lọ fún ìpàdé àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà ní Dar es Salaam lórílẹ̀-èdè Tanzania. Ní oṣù karùn-ún ní ọdún 2025 yìí, ó lọ sí Rome lórílẹ̀-èdè Italy fún ayẹyẹ ìyànsípò Pope Leo ẹlẹ́ẹ̀kẹrìnlá. Ní oṣù kẹfà sí ìkeje ní ọdún 2025 yìí bákan náà, ààrẹ lọ sí St. Lucia fún ìmúnádóko àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè Caribbean. Bákan náà ní oṣù kẹfà sí ìkeje ọdún 2025 tá a wà yìí, ààrẹ tún gbéra lọ sí orílẹ̀-èdè Brazil fún ìmúnádóko àjọṣepọ̀ lórí ètò ọ̀gbìn. Ní oṣù kẹjọ, ààrẹ wà níbi ayẹyẹ ìbúrawọlé ààrẹ John Dramani Mahama lórílẹ̀-èdè Ghana. Ní oṣù kẹjọ yìí náà, ààrẹ lọ sí United Arab Emirates tó sì gba ibẹ̀ lọ sí Japan. Ààrẹ tó padà sórílẹ̀-èdè Brazil fún ìgbà kejì ní oṣù kẹjọ. Báyìí ni àwọn ààrẹ yòókù ṣe ní ìrìn àjò wọn o. Àwọn ọmọ Nàìjíríà kan gbàgbọ́ pé ààrẹ Bọ́lá Tinubu kò ní pẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ní ìrìn àjò jùlọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ìrìn àjò àwọn ààrẹ tó kù bíi ààrẹ Goodluck Jonathan, olóògbé Muhammadu Buhari àti Olúṣẹ́gun Ọbásanjọ́ wò ó. Iléeṣẹ́ ìròyìn Daily Post ti gbé jáde pé ààrẹ Goodluck Jonathan rin ìrìn àjò dáadáa, tó sì ní láti ṣe ìlérí pé òun yóò dínkù. Nínú ìwádìí wọn, Goodluck Jonathan rin ìrìn àjò ó kéré jù 20 ìgbà láàrin oṣù 11 àkọ́kọ́ rẹ̀ ní ọdún 2012 lásìkò ìṣèjọba ààrẹ Buhari. Yàtọ̀ sí àwọn ìrìn àjò fún ìtọ́jú, ó rin ìrìn àjò ní ìgbà 53 gẹ́gẹ́ bí ọdún 2023 ṣe gbé jáde. Ààrẹ nígbà kan àná rí lórílẹ̀-èdè Nàìjíríà, Olúṣẹ́gun Ọbásanjọ́ rin ìrìn àjò fún ìgbà 97 lásìkò ìṣèjọba rẹ̀ láàrin ọdún 1999 sọ́dún 2007. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ má bá wa pẹ̀ka, ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.